ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àkókò tẹ́ bá ti bá ń bẹ̀ ni mo kí yín lórí social media. Mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pátápátá, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, torí pé bó ti wù kí ayé ó burú tó, bó ti wù kí ayé ó bàjẹ́ tó, àṣírí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó sì dúró lórí ìpìlẹ̀ òtítọ́. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run yìí ni mo kí láàárọ̀ yìí wípé ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa yóò sọ agbára dọ̀tun. Mo bẹ̀ gbogbo ẹ̀yin Kristẹni tí ẹ ń lajú rí fídíò yìí lórí afẹ́fẹ́, mo bẹ̀ yín ní lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, tó bá ṣàti lajú tó rí fídíò yìí, dákun bá ń pàṣẹ fídíò yìí, ẹ bá mi share, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fẹ́ kẹ́ ẹ bá mi share fídíò yìí kó kan bàbá Tibetan, kó kan bàbá ṣé wòlíì ni wọ́n Tibetan, kó kàn wọ́n lára, kó kàn wọ́n lára. Àwọn nìkan kọ́ o, gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pátápátá, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi share ẹ̀. Mo bẹ̀ wá, mo bẹ̀ ìbá ṣe mùsùlùmí gan náà lórí, ẹ bá mi share ẹ̀, ẹ bá mi share ẹ̀. Bó dẹ̀ jẹ́ oníṣẹ̀ǹṣe náà ni, ẹ bá mi share ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi share fídíò, mo bẹ̀ ní, mo bẹ̀ yín for God's sake, ẹ bá mi share ẹ̀ kó kan àwọn tí mò ń sọ nípa wọn yìí, kó kàn wọ́n lára. Ẹ ṣé púpọ̀. Mi ní àkókò, ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó jẹ́ kí n wá àkókò. Nínú àìsí àkókò yẹn náà ni mo ti gbọ́dọ̀ wá àkókò. Bàbá Tibetan, mo ń follow yín, mo wo gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ lórí afẹ́fẹ́. Èyí tó ṣe pàtàkì sí mi jù tí mo fi jáde síta, ó ní interview kan tí kí lorúkọ mo ti gbàgbé orúkọ ẹni tó ṣe interview yìí, ó pa mi lórí, bóyá mo ṣe máa rántí. Wọ́n ṣe interview yẹn sí yín, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n bi yín léèrè nínú interview yẹn, but ọ̀tọ̀ ní ìdáhùn tí ẹ̀ ń dáhùn lórí interview yẹn. Nǹkan tí wọ́n bi yín léèrè ni wípé nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run, bí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń rìn bí wọ́n ṣe ń rìn lọ́nà tí ó dáa, but ọ̀tọ̀ ní nǹkan tí ẹ̀yin dá wọn lóhùn. But inú ìdáhùn yín yẹn gan-an òun náà ni point wà. Inú ìdáhùn tẹ́ dáhùn yẹn gangan òun ni point wà. Nǹkan kankan wà tẹ́ ẹ sọ nínú program yín yẹn, nínú interview yẹn, ẹ sọ pé ayédèrú ìgbàgbọ́, ẹni kò sí ìgbàgbọ́ mọ́, ẹni ayédèrú ìgbàgbọ́ ẹni ló wà. Ẹni pé kò sí church tí Ọlọ́run pè mọ́, ẹni gbogbo church tó wà láyé ń sìn, ẹni kò sí eléyìí tí Ọlọ́run pè. Ẹni gbogbo ìgbàgbọ́ ń sìn, ẹni ìgbàgbọ́ ayédèrú ni. Ẹ̀dẹ̀ tó sọ pọ́ìntì kan wípé ìpéjọpọ̀ ara, torí pé Bíbélì sọ pé ká má ṣe kọ ìpéjọpọ̀, ó ní Bíbélì sọ pé ká má ṣe kọ ìpéjọpọ̀ ara, ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. So ẹ wá sọ yìí pé àìkọ ìpéjọpọ̀ ara wa, àìkọ sílẹ̀ yẹn òun ni wọ́n sọ di church lénìí. Kò yẹ kí n fún yín lésì, kò yẹ kí n jáde láti wá fún yín lésì, ṣùgbọ́n mo jáde wá fún yín lésì nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí ó máa dá wọn padà kúrò ní ojú ọ̀nà ìgbàgbọ́, nítorí àwọn tó jẹ́ wípé ọkàn wọn kò tí ì le nínú ìgbàgbọ́, nítorí àwọn tó jẹ́ wípé wọ́n máa gba ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn wọ́n máa gbà gbọ́. Bíbélì sọ wípé ní ìgbà tí òpin ayé bá ń dé, ó ní àwọn kan máa dìde, àwọn ẹlẹ́tàn láti tan, ó ní wọ́n á tan ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìgbàgbọ́. Ó ní tó bá ṣe é ṣe fún wọn, wọ́n á tan àwọn àyànfẹ́ pàápàá, wọ́n á tan àwọn àyànfẹ́ pàápàá. Ẹ sọ nípa pé kò sí nǹkan tí mo fẹ́ bi yín lé, tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀. Mi ì fẹ́ kí fídíò yìí ó gùn jù, but kò tán síbi tí mo ti sọ yìí, kò tán sí ẹnu ìṣẹ́jú kékeré, bóyá 10 minutes or 15 minutes ni, kò tán síbẹ̀. So máa continue. Ṣùgbọ́n eléyìí ẹ sọ wípé kò sí ìránṣẹ́ Ọlọ́run mọ́. Ohun tèmi tí ẹ̀rù pé máa sọ ni wípé kò síbi tí ayédèrú nǹkan kan ò sí. Ayédèrú àwọn oníṣẹ̀ǹṣe wà, kì í ṣe gbogbo àwọn oníṣẹ̀ǹṣe ló mọ́ tán. Ayédèrú àwọn mùsùlùmí wà, kì í ṣe gbogbo mùsùlùmí tó ń kírun, kì í ṣe gbogbo wọn ni wọ́n dáa. Ayédèrú kìrìsìtẹ́nì pọ̀ dáadáa, kì í ṣe gbogbo àwọn kìrìsìtẹ́nì,
kì í ṣe gbogbo wọn ni wọ́n gbàgbọ́, kì í ṣe gbogbo àwọn tó ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yẹn, kì í ṣe gbogbo wọn ni ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run pè. Ohun tí mo ròyìn pé bóyá ẹ máa analyze nìyẹn, ṣùgbọ́n nínú tẹ́ẹ̀dẹ̀ wàá sọ yìí náà, ọ̀rọ̀ náà wà ń bẹ̀ tó yẹ kí n bi yín léèrè. Ẹ sọ yìí pé gbogbo ìgbàgbọ́ tó wà ń ta ń sìn o ayédèrú ni gbogbo wọn, ẹ pa ìtàn. Ẹ sọ yìí pé gbogbo àwọn churches tó wà pátápátá kò sí eléyìí tí Ọlọ́run pè. A jẹ́ wípé nínú àwọn tí ò ti ìgbà tí àwọn tí àwọn church tí Ọlọ́run ò pè tó wà ń ta tó yẹ pé kò sí eléyìí tí Ọlọ́run pè, àti àwọn ìránṣẹ́ àwọn ìgbàgbọ́ tó wà ń ta ní ìsìn tó yẹ pé kò sí ìgbàgbọ́ mọ́ rárá, you are among of them. Ṣé ti gbọ́? Ajẹ́pẹ́ yìí gan wà láàrin wọn. Ajẹ́pẹ́ yìí gangan kí lẹ̀ ń wọ sùtánà sí tẹ́ ẹ pera yín ní Celestial of Church, ẹ dẹ̀ wá wọ sùtánà always. So ajẹ́ wípé ẹlẹ́tàn gangan náà ni ẹ̀yin náà fúnra yín o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ bá mi share fídíò yìí kó kan bàbá Tibetan lára. Ẹ̀yin gan ẹ wo interview yẹn, ẹ wo fídíò rẹ̀ nínú ilé yín, kẹ́ ẹ wo bó ṣe rí, kẹ́ ẹ wo nǹkan tẹ́ ẹ sọ lẹ́nu nípa ìgbàgbọ́ nsìn nowadays ní the last generation tá a wà nínú rẹ̀ yìí. So ọ̀pọ̀lọpọ̀ ló ti yí padà tó ń fi orúkọ Jésù ṣe nǹkan tó wù wọ́n, kò ń ṣe gbogbo wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló dojú ìgbàgbọ́ kodò, kò ń ṣe gbogbo wọn. Bó ṣe wà Muslim náà nìyẹn, kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń lọ sí mọ́sálásí lọ kírun àti àwọn tó ń ka àlìkíránì nìyẹn, kì í ṣe gbogbo wọn ni wọ́n tẹ̀lé. Then ìṣẹ̀ǹṣe tẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ yìí, kì í ṣe gbogbo àwọn oníṣẹ̀ǹṣe yẹn náà ló mọ́, kì í ṣe gbogbo àwọn oníṣẹ̀ǹṣe òun ni wọ́n dúró nínú òtítọ́ náà ṣẹ́ wọn. Ṣùgbọ́n ẹ pera yín ní wòlíì, a jẹ́ pé wòlíì èké ni yín. Tí ò bá ti sí ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ mọ́, ẹ̀yin gan a jẹ́ pé wòlíì èké ni yín o. Mo ń béèrè nítorí pé kò yé mi. Tí ò bá ti wá sí church tí Ọlọ́run pè mọ́, ní church tó wà ń ta nísìnyí o, tí ò sí church kankan tó mọ́, a jẹ́ pé church yín yẹn a jẹ́ pé ayédèrú ni. A jẹ́ pé ayédèrú ni. A jẹ́ pé ìpè tẹ́yin gan jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń pera yín, ó bẹ́tà kẹ́ lọ yọ prophet kúrò nínú lẹ́yìn orúkọ yín, ẹ máa jẹ́ orúkọ yín nìkan. Why tẹ́ ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, tẹ́ ń jẹ́ wòlíì, tẹ́ ń jẹ́ olùṣọ́ àgùntàn? Why tẹ́ jẹ́ olùṣọ́ nígbà tí ò sí olùṣọ́ tó mọ́, tí ò sí church tó mọ́, tí ò sí èèyàn kan tí ó nígbàgbọ́ mọ́? Kí wá lẹ́yìn? Bíbélì ti sọ yìí pé ní ìkẹyìn ayé, ó ní àwọn antichrist wọ́n á dìde, wọ́n á máa ta àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa kọ́yàn ní ẹ̀kọ́ òdì, wọ́n á dojú ìgbàgbọ́, wọ́n á dorí rẹ̀ kodò, wọ́n á dorí ìgbàgbọ́ kodò. Nínú àwọn tí Bíbélì ń sọ nípa wọn pé nígbẹ̀yìn ayé wọ́n á dìde, wọ́n á máa ta àwọn ènìyàn, ẹ jẹ́ ẹnìkan nínú ẹ̀. A jẹ́ pé ìkan nínú wọn lẹ jẹ́, nínú àwọn tó dorí ìgbàgbọ́ kodò, torí pé nínú gbogbo ẹ̀kọ́ yẹn pátápátá kò bá nǹkan tí Bíbélì wí, kò bá mu. Mo fẹ́ kẹ́ ẹ rántí wípé Jésù fúnra lára rẹ̀ ó rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ jáde. Kó tó di pé àwọn ọmọ ẹ̀yìn yẹn wọ́n fi ayé sílẹ̀, àwọn kan tó ti wà tó yẹ pé àwọn náà tó ti dé bí ọmọ ẹ̀yìn. Káwọn yẹn náà tó fàyè sílẹ̀, àwọn mẹ́tò ti gba ìgbàgbọ́ yìí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn, títí tó fi dé generation tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn Kristi, títí dé generation tá a wà nínú rẹ̀ yìí ń ní àwọn ọmọ ẹ̀yìn Jésù sì ti wà. Eléyìí tí àwa rò pé ẹ̀yin jẹ́ ọ̀kan, ṣùgbọ́n ẹ ti sọ pé kò sí mọ́. So gbogbo eléyìí tẹ́ ẹ sọ yẹn, torí kó má bàa dá ọ̀pọ̀lọpọ̀ padà kúrò lójú ọ̀nà òtítọ́ ló jẹ́ kí n jáde síta. Then Mr. Daniel Rotimi, mo kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun. Mo ń follow yín dáadáa. Mr. Daniel Rotimi, mo rí program yín tẹ́ ẹ jáde síta wípé kí gbogbo àwọn ènìyàn kan jáde kúrò nínú àhámọ́, kúrò nínú ìdè tí àwọn ìránṣẹ́ Ọlọ́run fi dè wọ́n.
ẹ sọ dáadáa, ẹ wí dáadáa, ẹ wí dáadáa pé mo dárúkọ yín, ẹ má bínú, ṣùgbọ́n inú mi dùn wípé inú yín máa dùn láti jẹ́ yí pé mo dárúkọ yín, torí pé yín náà ní àǹfààní nínú prógráàmù yẹn. Ẹ dárúkọ bàbá Adébóyè, bàbá Rìdíìmù, ẹ dárúkọ Dr. Olúkọ̀yà, bẹ́ẹ̀ ni bàbá Mountain of Fire, bẹ́ẹ̀ ni bàbá WF Kúmúyì, ẹ dárúkọ wọn so àti bàbá Oyèdépò. Tá a bá ní káwò náà nípa ti tara náà, a rí àwọn bàbá yìí gẹ́gẹ́ bí aṣáájú nínú ìgbàgbọ́. Tá a bá ní àwò nípa tara, nípa ti ẹ̀mí náà, torí ohun tí wọ́n ń ṣiṣẹ́ fún ìyẹn rere ni, a rí wọn náà gẹ́gẹ́ bí aṣáájú. Ṣùgbọ́n nǹkan kankan wà tó jẹ́ pé mo rò wípé bóyá ó yẹ kí ẹ máa sọ mọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n jẹ́ aṣáájú nínú ìgbàgbọ́, àwọn tó sáà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run sá, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n hùwà ìránṣẹ́ Ọlọ́run, wọ́n hùwà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Kò kì í ṣe gbogbo wọn, kò kì í ṣe gbogbo wọn. Àti wípé àwọn bàbá yìí gan tó bá jẹ́ wípé àwọn bàbá yẹn wọ́n bá jẹ́ wípé wọ́n jẹ́ wọ́n ń so oore lábẹ́lẹ̀, tó jẹ́ pé wọ́n ń ṣe oore fúnyàn ní abẹ́lẹ̀ o, tó jẹ́ pé àwọn bàbá yẹn ń ṣe oore fúnyàn lábẹ́lẹ̀, kò ń ṣe dandan kí wọ́n wá gbé fídíò síbi oore tí wọ́n ń ṣe. Kì í ṣe gbogbo wọn náà lè ṣe é. Àwọn tó ń ṣe wọ́n ṣe dáadáa, àwọn tí wọn ò dẹ̀ ṣe náà wọ́n ṣe dáadáa, nítorí pé àwọn kan gbà pé báwọn bá ṣe, àwọn tí wọ́n ń ràn wọ́n lọ́wọ́ wọn á mọ̀ rí wípé àwọn ṣe. Àwọn kan wà tí wọ́n ń ṣe ní ìkọ̀kọ̀. Bíbélì sọ pé ìtọ́wọ́ ọ̀tún rẹ bá ṣe, má sì jẹ́ kí tòsì rẹ ó mọ̀. Àwọn tó bá ṣe pẹ̀lú fídíò wọn jẹ̀bi, so ó ní rísì tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Àwọn tó bá dẹ̀ ṣe tiwọn náà ní ìkọ̀kọ̀, ó ní rísì tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. So ti yé yín, kì í ṣe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí everybody ń jáde síta tí wọ́n wá ń dẹnu bàjẹ́, tí wọ́n fẹnu bàjẹ́ kàn wọ́n. Kì í ṣe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run. Kò túmọ̀ sí pé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run òun ni wọ́n ya pòkì. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run pọ̀ jaburata ń sìn o tí wọ́n ya pòkì, even tí ẹ̀rù ń ba everybody láti gbórí rẹ̀ wọ ibì kan. So ti yé yín. Ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ wà, àwọn téèyàn lè stand fún wọ́n wà dáadáa. Àwọn téèyàn lè stand fún, àwọn tó jẹ́ wípé ìpè wọn dáàyàn lójú, àwọn tí wọ́n dára wọn lójú, àwọn tí wọ́n dára wọn lójú. Èmi dára mi lójú sef, mo ní ìdánilójú ohun tí èmi gan gbà. So ti yé yín. Adẹ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n pọ̀ lọ́kùnrin, wọ́n pọ̀ lóbìnrin tí wọ́n sì wà ní orí òtítọ́. Bí àwọn tó jẹ́ wípé wọn ò sí lórí òtítọ́, bí wọ́n ṣe pọ̀ lọ jàrán tí wọ́n pọ̀ gidi, bí àwọn náà ṣe wà bẹ́ẹ̀. Ìyẹn ò wá túmọ̀ sí wípé kẹ́ wá bà Kristẹni jẹ́. Kò wá dàbí ẹni wípé kí Kristẹni o, kò sí Kristẹni mọ́ o, kò sí ẹ̀sìn kankan mọ́ o, ká wá máa fìdí ìṣẹ̀ṣe múlẹ̀. No, rárá kò rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ń ṣe ibi, ẹ jáde síta, ẹ wá proof ibi tí wọ́n ṣe kí gbogbo ayé ó rí. So àwọn tẹ́ bá proof ibi tí wọ́n ṣe, tí wọn ò bá wá lè jáde síta láti defend ẹ̀, àwọn èèyàn mọ̀ pé lótìtọ́ ni. Kì wá ṣe wípé kí ẹrú kan kó mú yín bú gbogbo ìgbà ẹrú. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì. Mo máa ń follow yín dáadáa, mo máa ń follow yín. Ṣùgbọ́n eléyìí tí mo rí ní àná, ìjẹta àná tí mo rí wípé ó ti ń lọ fáà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Mi ò mọ nǹkan tí oníkálukú ń ṣe níkọ̀kọ̀, ṣùgbọ́n ẹ jáde síta, ẹ mú ohun tí wọ́n ń ṣe níkọ̀kọ̀, ẹ mú jáde. Dẹ̀ẹ́n tí domination kan bá wà, tí pásítọ̀ kan lábẹ́ domination yẹn bá hùwà ìdá, kò túmọ̀ sí wípé adarí domination yẹn aláìdá ni. Kò rí bẹ́ẹ̀ rárá o, kò rí bẹ́ẹ̀ láyéláyé, kò rí bẹ́ẹ̀. Èèyàn lè bí ọmọ mẹ́fà, àwọn mẹ́fẹ̀ẹ̀fà ò lè jọra wọn. A máa rí tó máa le nínú àwọn mẹ́fà yẹn. Kò sọ wípé ìwà àkọ́bí ni gbogbo wọn gbọ́dọ̀ hù. No, ìwà wọn ò lè dọ́gba. Torí pé ìwà wọn ò lè dọ́gba yẹn, ẹ lè torí àṣìṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run kan kẹ́ against Christianity, tàbí láti delete Christianity. No, kò lè possible. So mi ìfẹ́ kẹ́ ẹ wà nínú àwọn tó jẹ́ wípé wọ́n dàbí olùkọ́ èké àti ẹlẹ́kọ̀ọ́ èké àti àwọn tó jẹ́ pé wọ́n máa tan ènìyàn kúrò ní ojú ọ̀nà ìyìn rere, àwọn tí wọ́n máa tan ènìyàn jẹ ní ìgbà ìkẹyìn ayé tí Bíbélì ń sọ̀rọ̀ rẹ̀ yìí. So I don't want you to
jẹ́ ọ̀kan nínú wọn ẹ dákun ṣé ti gbọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni mi ìwá láti àbúṣe yín tàbí láti sọ nǹkan tí ò dá nípa yín no but nínú àwọn kan tẹ́ ẹ sọ yẹn nítorí oríṣiríṣi etí ní kálukú fi ń gbọ́rọ̀ àwọn kan tẹ́ ẹ ń wò báyìí wọn gbọ́ Yorùbá lọ́sàn-án ń tẹ́ ẹ bá sọ báyìí ọ̀tọ̀ ni wọ́n máa yí síbòmíì ọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ wá sọ yẹn ìwà ẹ̀ náà wà máa hù wọ́n lè torí ẹ̀ kúrò nínú ìgbàgbọ́ kan dẹ̀ lọ wọ́n tún wá ní rìn ní ọ̀nà tó tún máa save wọn wọ́n lè lọ sí ọ̀nà tó tán ti máa bọ́ sí kànga so ọ̀nà kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn mẹ́wàá tó ń jẹ́ kristẹni tó dẹ̀ bá àyànmọ́ àti ìṣẹ̀dá wọn tó bá mu àwọn mẹ́wàá tó ń jẹ́ mùsùlùmí tó dẹ̀ yẹ pé òun ló bá wọn lára mu ó dẹ̀ gbé wọn àwọn mẹ́wàá tó yẹ pé ní ìṣẹ̀ṣe yẹn ni wọ́n wà tó dẹ̀ gbé wọn sọ ti yẹ yín a lè pa ẹ̀sìn kan rẹ́ fún ìkan a lè pa ẹ̀sìn kan rẹ́ fún ìkan yóò dára fún yín ẹ ṣé o ẹ má bínú o mò ń follow yín mo dẹ̀ like láti máa follow yín ẹ má bínú tí mo bá sẹ́yìn nínú nǹkan tí mo sọ yìí ẹ má bínú orúkọ mi ò yàtọ̀ o èmi náà ni Tejus Glorious TV ẹ má bínú mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tejus Glorious TV àtẹ̀yìntẹ̀ ń wò mí lórí ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ mo kí yín wípé a kó àkókò yìí o wẹ́dà Nàìjíríà bó ṣe rí yìí Ọlọ́run ò ní jẹ́ ọ̀sọ́wọ́ òdì sí wa o ó máa bá wa lára mu adìyẹ ló máa ń pàtàn kọ́ọ́lí àwa náà láàpìtàn bí Nàìjíríà ṣe rí nígbà tí gbogbo nǹkan bá rọrùn bóyá Yorùbá nation ni o tó rọ̀ wá lọ́rùn a máa pìtàn Nàìjíríà tó bá yẹ pé Nàìjíríà náà ló bá túnṣe tó bá dà a tún máa pìtàn rẹ̀ bye for now good day.